Bismillahirrahmanirrahim. Dr. Praise and the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsèmọ̀gù. La fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun má jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta orí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ gbóhùn wa. torí lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Mo kí gbogbo wa lọ́lọ́kan ọ̀jọ̀kan. Mo kí ọkùnrin wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà. Gbogbo ibikíbi àyíká yìí tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kẹ́ máa wò mí ní òní. Orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátìbóyè. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ lórí ètò yìí, a máa sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá, a máa sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà, bẹ́ẹ̀ sì ni a máa sọ̀rọ̀ nípa àwọn kan kéékèèké ewé àti egbò tí ó mọ jẹ́ àǹfààní fún gbogbo wa. Àkíyèsí kankan ni mo kàn fẹ́ pe gbogbo wa ìyẹn lórí ó sì ràwọ̀ kò sí ràwọ̀. Mo wo fídíò kan ní bóyá bíi last 2 weeks, àmọ́ kó tó di pé mo jọ́ọ̀jì lórí fídíò màá kọ́ farabalẹ̀ gbọ́ gbogbo nǹkan tí ẹnìyẹn bá sọ dáadáa. Ẹnìyẹn sọ̀rọ̀ nípa àwọn ìràwọ̀ tí ó lè fẹ́ra wọn. Wọ́n sọ̀rọ̀ nípa gbogbo ìràwọ̀ tó lè máa fẹ́ra wọn. Lóòótọ́ gbogbo wa kọ́ ni a mọ̀ ń pa kíní dáadáa. Èmi náà tí mo sì ń sọ̀rọ̀ yìí náà kì í ṣe pé mo perfect lórí ẹ̀. Àmọ́ ìwọ̀nba tí èèyàn bá mọ̀ tí ó bá dá èèyàn lójú èèyàn á sọ. Ọ̀rọ̀ ìràwọ̀ kíkàn sí pé ká kàn mú pépà léyìí tí a Google online ká máa sọ pé ìràwọ̀ omi wọ́n lè fẹ́ ìràwọ̀ yẹ̀pẹ̀, ìràwọ̀ iná wọ́n lè fẹ́ ìràwọ̀ atẹ́gùn, ìràwọ̀ atẹ́gùn wọ́n lè fẹ́ ìràwọ̀ yẹ̀pẹ̀ lò. Ṣé rí àwọn kinní yìí ó wà ní sísẹ̀ntẹ̀lé títò, ó ní wọ́n sì máa fi ń báyàn sọ̀rọ̀ nípa ara wọn. Gẹ́gẹ́ bí mo sì máa ń sọ ìràwọ̀ atẹ́gùn ẹ lè fi wọ́n wéra wọn, ìràwọ̀ iná ẹ lè fi wọ́n wéra wọn, bẹ́ẹ̀ sì ni ìràwọ̀ omi àti ìràwọ̀ yẹ̀pẹ̀. Nígbà tí ẹni yẹn sọ tó ní ìràwọ̀ atẹ́gùn àti ìràwọ̀ yẹ̀pẹ̀ lè fẹ́ra wọn, no, ìràwọ̀ atẹ́gùn àti ìràwọ̀ iná wọ́n lè fẹ́ra wọn. Gbogbo iná kọ́ ni ìràwọ̀ atẹ́gùn lè fẹ́, bẹ́ẹ̀ ni gbogbo yẹ̀pẹ̀ ó sì ni ìràwọ̀ omi lè fẹ́. A tún rí pé ìràwọ̀ iná, ilé kan wà nínú ìràwọ̀ iná tó lè fẹ́ ilé kan nínú ìràwọ̀ omi. Ṣé rí tí a bá ní ìràwọ̀ omi ó lè fẹ́ yẹ̀pẹ̀, ìràwọ̀ omi kan fẹ́ra àti yẹ̀pẹ̀ kan máa fẹ́ra wọn lọ. Iyẹ̀pẹ̀ póríṣiríṣi àròfọ́ wà o tómi ò wúlò lórí ẹ̀ o.
Ṣé pé tẹ́ bá domi sórí ẹ̀ gan ọmọ bá yí omi jẹ́ ni. Ilẹ̀ kan wà tó yẹ pé kì í sunmi o, tó yẹ pé òun tó mọ̀ ń ba tómi bá ti kan báyìí ìgbésí ayé rẹ̀ ó bàjẹ́ ni. Ẹ lè fi ilẹ̀ amọ̀ sìn ibi tí amọ̀ bá wà tí ò bá sunmi lórí ẹ̀ ó máa dùn gbà, ìyẹn domi sí ó máa dẹrù fọ́ ni. Ẹ wá rí nípa ti iná àti atẹ́gùn. Àwọn atẹ́gùn kan wà tí ò ṣe iná láǹfààní o tó tún máa paná ni, tó máa paná dànù. Bí nísìnyí ẹ tan kándù ńsìnyí ẹ ń fẹ́ ní abẹ̀bẹ̀, ṣé ẹ mọ̀ pé ayé ó bàjẹ́ ni? Ẹ tan kándù, iná kándù tàbí iná shade ẹ wá ń fẹ́ ní abẹ̀bẹ̀, ṣé ẹ mọ̀ pé ó máa pa ó máa kú? Ó wọnú ara wọn ni. Kódà tí wọ́n bá ní ìràwọ̀ atẹ́gùn àti ìràwọ̀ yẹ̀pẹ̀ lè fẹ́ra wọn, mi ò lè sọ pé kò correct. Bẹ́ẹ̀ ni. Torí pé ìràwọ̀ yẹ̀pẹ̀ àti ìràwọ̀ atẹ́gùn a mọ bí àwọn méjèèjì, kódà tí ò bá tiẹ̀ jẹ́ pé nínú ìràwọ̀ tá a bá wo atẹ́gùn àti yẹ̀pẹ̀ a mọ̀ bó ṣe rí. Àmọ́ èmi máa ń sọ fún àwọn èèyàn pé ìràwọ̀ atẹ́gùn tí ó fẹ́ yẹ̀pẹ̀ á jẹ́ pé ọkùnrin yẹn ni á játẹ́gùn, obìnrin á jẹ́ yẹ̀pẹ̀. Tí obìnrin bá jẹ́ atẹ́gùn tí ọkọ bá jẹ́ yẹ̀pẹ̀ ó lágbára. Omi gan tẹ́ ń rí yẹn àti yẹ̀pẹ̀, ó dáa kí ọkùnrin kó jẹ́ omi kí obìnrin jẹ́ yẹ̀pẹ̀ o. Tó bá jẹ́ pé a rí obìnrin tó jẹ́ omi tó fẹ́ ọkọ tó jẹ́ yẹ̀pẹ̀, ó ní àwọn kankan tí ń sọ fún obìnrin bẹ́ẹ̀. Nínú ẹ̀ náà ni pé irú ọkùnrin yìí tẹ́ bá tẹ̀ bomi sínú kọ́ọ̀pù tẹ́ bu yẹ̀pẹ̀ sí, bo ni yẹ̀pẹ̀ lọ, ìsàlẹ̀ ló ń lọ. Wà á mọ̀ lérò pé ọkùnrin yìí tutù, ọ̀dẹ̀ tí ẹ ní tó bá bínú tán kò ní dáa. Torí pé ìràwọ̀ omi tó jẹ́ wàá máa gàba lórí ọkọ ẹ̀, kò sí àní-àní. Gbogbo àwọn nǹkan yìí wọnú ara wọn lóríṣiríṣi tó pọ̀ ni. Olóma fi ń fà ń gbà mí tó yẹ pé tẹ́lómi bá pè mí tó bá ní òun Aries ìyàwó òun kinní kan sáwọn lè fẹ́ra wọn, èmi ò fẹnu sọ, pè mí padà ni. Bá ti lẹ́sbíìsì pè mí padà. Báyìí ni nǹkan báyìí ló wà ń bẹ̀. Àmọ́ ẹ dákun ìyàwó àwọn ìràwọ̀ yẹ̀pẹ̀ ni òun o, ìràwọ̀ omi ni o, sáà lè fẹ́ra wọn. Kí nǹkan sọ pé nítorí pé ó jẹ́ yẹ̀pẹ̀ ojú omi ẹ fẹ́ra yín. Ìgbéyàwó dẹ̀ ní nǹkan tó yẹ kéèyàn ṣe ọ̀pọ̀lọpọ̀ wádìí kéèyàn tó fẹ́ obìnrin ni. Ó yẹ kéèyàn ṣe ọ̀pọ̀lọpọ̀ wádìí kéèyàn tó fẹ́ ọkùnrin sílé. Ní gbégun eléegun. Egun eléegun náà ò ní rìnà kó wá o láti ṣe Èdùmàrè. Ẹ wo ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ, mo kàn ní nǹkan kan rọra mílẹ̀ yìí wálé nìyí. Tó bá yá mo máa líìsì, ó dà pé mo ti sọ rí gan àwọn ọkùnrin ìyẹ̀pẹ̀ tó lè fẹ́ obìnrin tó lè fẹ́ra wọn, mo ti ṣàlàyé ẹ̀rí dáadáa tẹ́ bá lọ wo àwọn previous video wa tá a ti ṣe. Ẹ wo ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lẹ́ẹ̀kan sí èmi náà lọ́mọ yín àbúrò yín. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò ìkílẹ̀ kó mọ̀ fún wa ní àǹfààní lórí àwọn kọ́mẹ́ntà tí ṣe àti èyí tí a ti ṣe. Tó bá tún dìgbà míì, á tún mú tọ́pìkì mi tó tún yàtọ̀ sí eléyìí wá. Ó dàbọ̀.